Èèyàn mi, àánú Ọlọ́run, oore-ọ̀fẹ́ Ọlọ́run yóò máa bá wa gbé o. Ààbò Ọlọ́run yóò dájú lórí wa. Nǹkan kan ò ní ṣe ẹ̀mí wa. Ọwọ́ tẹ fi ń bá mi subscribe. Tẹ́ ẹ bá mi ní subscribe, tẹ́ ẹ bá mi post ẹ̀, tẹ́ ẹ bá mi share. Ààbò Ọlọ́run, àánú Ọlọ́run yóò dúró tì wá o. Jésù Olúwa wa. Àmín. Mo tún gbé tuntun dé. Bó ṣe yẹ kó rí nìyẹn. Ẹ tún ti rẹ̀ lè jẹ́. Wọ́n ní àwọn ẹ̀gbọ́n kábíyèsí obìnrin. Wọ́n lọ sí Àkúrẹ́. Wọ́n náà lọ bá Naomi. Wọ́n lọ kìlọ̀ fún lẹ́ni church. Wọ́n ní wọ́n dé church. Wọ́n dé ilé. Wọ́n ní ìyá ọ̀mánọ́bá, ìyá queen. Naomi ti lọ church. Iṣẹ́ dúró di kíní kan. Wọ́n náà wá kìlọ̀ fún màmá pé táwọn bá wá sáàfin léde, wọ́n ní Naomi ti padà sí Àkúrẹ́. Lọ́la ó ti padà sí Àkúrẹ́. Nígbà báyìí ó ti dé. Ṣùgbọ́n sọ pé ó ti dé. Kí ni wọ́n tún béèrè lọ́wọ́ ẹ̀? Wọ́n béèrè ẹ̀ láàfin. Wọ́n bá ní ó tún ti lọ sí Àkúrẹ́. Kí ni nǹkan tó ń ṣe Naomi ọ̀hún? Kí ló ń jó lọ́wọ́ tí ò fi jólẹ̀? Kíní kan pàrọ̀pàpà. Wọ́n máa ní kí ló ṣẹlẹ̀? Òun àtọkọ ẹ̀ wà òkè náà. Kíní kan. Wọ́n ní òkè wo? Tó bá mọ̀ pé kò ní ṣe gbé fún ní ààfin, kó yẹ àwọn bá mú Tádé ní ká wò. Torí gbogbo doctrine tó máa kọ́ Tádé ní ká wò láì ṣe doctrine ààfin. Àwọn ò rí sí o. Àwọn ò mọ̀ sí o. Àwọn fẹ́ mú Tádé ní ká wò kó kúkú lọ sáàfin lọ dúró. Gbogbo tradition nu ilé ọba gbọ́dọ̀ máa mọ̀. Wọ́n gbọ́dọ̀ máa ṣe. Kí ló dé lè tó yìí? Wọ́n wá kìlọ̀ fún màmá ní kò sí ṣe kò sáì ṣe. Jẹ́ kí Naomi dé ní church. Wọ́n ní bí Naomi ṣe dé láti church. Wọ́n ní màmá ní kẹ́ jẹ́ kí Naomi dé láti church. Naomi ò ti close. Pé tí Naomi bá dé, kókó bàbá ṣáàsù. Bàbá ní kó tó close wọ́n jókòó. Màmá ní kó pe Naomi wá pé àwọn ẹ̀gbọ́n ọkọ ẹ̀ fẹ́ rí láàfin. Now. Ó dẹ̀ tọrọ permission. Wọ́n ṣàlò wálé. Wọ́n ṣàtìrí ó ti wálé. Bọ́ close ti close. Bẹ̀ nígbà tó ti jẹ́ pé àwọn àlejò ń dúró dé ilé, ó máa tètè wá. Ó depend lórí bá àlejò yẹn ṣe kánjú sí. Bó ṣe wà serious tó. Òun ni Naomi ṣe wá sílé o. Wọ́n bá ṣàlàyé o. Nǹkan tó gbà wọ́n wá. Àwọn á kìlọ̀ fún Naomi. Kí Naomi má lè rò pé òun ti kó gbogbo ògo já o. Kábíyèsí tí ò fi lọ́kàn balẹ̀. Léèní wọ́n ní wà láàfin. Ọ̀túnla wọ́n ní kábíyèsí. Wọ́n ní Naomi wà ní Àkúrẹ́. Àwọn wá kìlọ̀ fún pé àwọn á sọ kíkì ọ̀rọ̀ kó máa release Tádé ní ká wò fáwọn káwọn máa mú lọ. Kó lọ máa kọ́ àṣà wọn ní ààfin. Kì í ṣe tí Naomi nìkan tó máa kọ́ ní ilé ẹ̀ fún ti ẹnìkan. Bàbá àti ìyá náà máa ń tọ́mọ. Èwo ni kí wọ́n sọ pé nítorí kíní. Wọ́n ní kó jókòó sáàfin. Wàá ò ní jókòó sáàfin. Kíákíá wàá ti lọ sáàkúrẹ́. Kíákíá. After all, Àkúrẹ́ gan pàápàá tó wà. Ṣé wọ́n lo ní ni? Ṣé wọ́n lo ní? Àbí kábíyèsí náà kọ́ ló ní Àkúrẹ́ yẹn? Kí ló dé tó fi dí pé kíákíá wàá lọ sáàkúrẹ́. Kíákíá wàá lọ sáàkúrẹ́. Àtàkúrẹ́ àti Ifẹ̀ ṣe bí kábíyèsí ló ní gbogbo kíní kan. Wọ́n ní màmá queen wá dáhùn pé màmá àǹtí ẹ̀jọ́ nítorí Ọlọ́run. Kò sẹ́ni tó wá sọ ọ̀rọ̀ ìbínú bí nǹkan wá ṣàlàyé. Àìdẹ̀ gbọ́ àlàyé tiwa. Èwo dẹ̀ ni àìtí sọ̀rọ̀ ní kábíyèsí. Ṣé Naomi sọ pé òun ló ń kọ́ ààfin? Ààfin ló ń kọ́ Àkúrẹ́. Even Àkúrẹ́ yẹn gan. Naomi, Tádé ní ká wò. Àwọn náà ló ní. Kábíyèsí ló ní. Naomi ló ní. Tádé ní ká wò ló ní. Ẹ má mọ̀rọ̀ lọ síbẹ̀ yẹn. Wọ́n ní kí màmá jẹ́ káwọn sọ̀rọ̀. Nǹkan tí Naomi dá léni bí kábíyèsí ló jẹ́ kó dà. Gbogbo orúkọ Naomi tó ń gbọ́ léni ṣe bí torí kábíyèsí ni. Pé tí ò bá sí kábíyèsí nínú life Naomi, ṣé Naomi á débi tó wà? Á ṣe kíní? Á ṣàwò? Wọ́n ní sọ̀rọ̀ yá àbí nǹkan mi. Wọ́n ní Naomi wá sọ pé màmá àǹtí ẹ̀jọ́ nítorí Ọlọ́run. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Tó bá pé Tádé ní ká wò lẹ́ wá mú ẹ̀jọ́ nítorí Ọlọ́run. Òun ò lè release ọmọ tòun náà. Tó bá jẹ́ yẹn, bó lè fẹ́ mú ọmọ òun lọ. Òun máa ń lọ sáàfin. Òun máa ń ṣe kíní. Òun ò gba Tádé ní ká wò lọ́wọ́ bàbá ẹ̀ tọ̀.
òun ò sọ pé òun nìkan ló máa tọ̀. Kẹ́ gbọ́ àlàyé mi dáadáa. Kì í ṣe pé bóyá mi ì fẹ́ dúró sáàfin. Nǹkan tó ṣẹlẹ̀ ni kábíyèsí, ọwọ́ kábíyèsí ló wà. Òun ò fẹ́ túláàsì, ìgbé ayé pákáleke, ìgbé ayé fàmílétè tutọ́, kò bá òun lára mu. Gbogbo ìwà tó ń hù láàfin yẹn kò bá òun lára mu. Òun dẹ̀ sọ fún kábíyèsí tó bá mọ̀ pé kóun máa gbé láàfin yẹn. Òun ò lè bá àwọn èèyàn tó ń ní fóun lọ́kàn balẹ̀, tó ń máa dẹ́rù bà wọ́n, tó ń máa dáyà já wọn, tó ń máa sọ̀rọ̀, tó ń ní fóun lọ́kàn balẹ̀ láàfin. Òun ò fẹ́ bá wọn gbé. Kí kábíyèsí wá nǹkan ṣe sí, kábíyèsí ò rí nǹkan kan ṣe sí. Òun ò dẹ̀ lè fojú, ojú òun dẹ̀, ẹ̀mí òun gba gbogbo rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ tó ń ṣe láàfin. Tó bẹ́ẹ̀ ló fi dàgbà bí pé òun máa ń yẹra àtáìsì. Jẹ́ kí n dúró sákúrẹ́ rẹ̀, kí n dúró. Ṣebí kẹ́mi ọmọ ọlọ́mọ lè gùn ni. Ṣé kó wá jókòó sáàfin kó wá máa victimize ẹ̀? Kó máa fìtínátì ọmọ ọlọ́mọ tí ò ní ẹ̀mí yìí ò pé méjì, ẹyọ kan yìí náà ni. Kò dẹ̀ ṣe é pààrọ̀. Torí ẹ̀, òun kì í ṣe pé bóyá òun ò nífẹ̀ẹ́ ọkọ òun, kì í ṣe pé òun fẹ́ máa bọ́kọ òun gbé bẹ̀tì. Kábíyèsí ó fẹ́ kóun máa bá òun gbé tipátipá. Ṣé kóun sọ pé òun ti ń fẹ́ kábíyèsí kí Ọlọ́run má yẹ kí ẹ̀mí òun bọ́? Pé nǹkan tó fà á nìyẹn. Tóun bá ibi tí ìyá èèyàn bá wà lọ́mọ èèyàn ń gbé, lọ́mọ èèyàn ń wà. Ìgbà tẹ́ sọ pé fẹ́ mú Tádéníkáwò lọ. Ṣé ẹ̀yin lè fẹ́ wá kúrò nílé ọkọ yín ká jókòó sáàfin máa bá wọn tọ́jú Tádéníkáwò? Àbẹ́ fẹ́ mú lọ sílé yín lọ́tọ̀. Tó bá ti ẹ̀ mú Tádéníkáwò lọ sílé yín, still ilé kì í ṣe ààfin ló wà. Tó bá wà lákùrẹ́, tẹ́ sọ pé kì í ṣe ààfin ló wà gan-an. Tó bá wà lákùrẹ́, ó yìí wà láàfin. Torí kò lè ṣe, a lè ṣe ká má dé ilé bàbá ẹ̀. A lè ṣe kí kábíyèsí má sọ pé má bọ̀. Gbogbo tradition ilé bàbá ẹ̀ gbogbo ẹ̀ pátá lòun náà máa fún bí. Wọn bàbá ẹ̀ dẹ̀ máa fún. Kí ló wà níbẹ̀ tó ṣe kiri? Kò sígbà tí bàbá ẹ̀ nìkan àwọn tó wọ̀n ní mọ̀ lọ. Tradition wo lẹ tún ní ṣe la tó ń kọ́ mọ bí ó ṣe tradition tèmi àti bàbá ẹ̀. Ó jọ máa mọ gbogbo ẹ̀ papọ̀ ni. So ẹ̀yin èèyàn mi, ẹ bá wa sọ̀rọ̀. Ẹ bá wa share, kẹ́ bá wa like, kẹ́ lè bá fi tó kù sí comment section. Kẹ́ béèrè lọ́wọ́ àwọn, kẹ́ sọ àkìkì ọ̀rọ̀ torí mo mọ̀ pé olóye ọlọ́gbọ́n jùlọ nìyí nínú channel wa. Gbogbo nǹkan tí ó wà lẹ́nu wọn tí ó kù díẹ̀ káàtó tó ń sọ àwọn àrà àlùfàǹṣà jáde lẹ́nu. Kẹ́ bá mi bá wọn sọ kìkì ọ̀rọ̀ kan. Ẹ ṣé o. Mo mọ̀ pé ọlọ́gbọ́n jùlọ nìyí. So gẹ́gẹ́ bá ṣe ń bá ọ̀rọ̀ yìí lọ. So wọ́n bẹ̀rẹ̀ sí ní sìrìgún. Kábíyèsí ló ṣe kí wọn ló jẹ́ kí wọ́n ní kẹ́ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀. Wọ́n ní àpọ̀rọ̀ yẹn máa ti escalate gbogbo ààfin. Wọ́n sọ fún àwọn alàgbà náà sọ fún kábíyèsí pé ṣé ọmọ pé àwọn kan hàn kókó láìsí Naomi. Wọ́n ti jẹ́ èèwọ̀ ní ààfin àwọn olórí ti fún gbogbo wọn ní èèwọ̀ jẹ. Ó kàn pé àwọn tó rí wọn gbàbọ̀dè nìkan tó wà láàfin yẹn nìkan náà ni ló kógojá. Tọ́mọ òótọ́, tọ́ dẹ̀ mọ̀ pé àgbà wọn máa tálẹ̀. Òun ni àwọn yẹn nìkan náà mọ òye, tọ́ mọ ọgbọ́n, tọ́ mọ the way láti máa bá kábíyèsí máa tẹ̀lé kábíyèsí díẹ̀díẹ̀ nínú ààfin. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n àwọn oníjẹkújẹ, ìjẹkújẹ, Ọlọ́run má jẹ́ kí ìjẹkújẹ kó pa ẹlòmíì torí nǹkan àtẹnujẹ. Ẹ̀yin èèyàn mi, kì í bá ṣe kékeré. Wọ́n ní àwọn náà support Naomi ṣe wà yẹn. Ó yẹ kí Naomi mọ̀ pé kábíyèsí gan náà ló sọ ju bó ṣe tó, bó ṣe yẹ. Gbogbo wọn gbórúkọ Naomi ní gbogbo àgbáyé. Kábíyèsí ló fà á. Òun ló jẹ́ kó wọ́n gbọ́. Òun ló jẹ́ pé tí ò bá jẹ́ kábíyèsí, ta ni Naomi láti máa fi kábíyèsí ṣàkọ. Wọ́n ní báwọn kan ṣe wá ní kó panu mọ́ o. Torí ẹ ti mọ̀ pé Naomi fẹ́ kábíyèsí o. Kò sí nílé kábíyèsí lénìí. Ọlọ́run ti ordain Naomi láti jẹ́ queen ní gbogbo ìgbà, ní gbogbo ọjọ́ ayé ẹ̀. Ọlọ́run dá láti ọ̀run wá pé queen ló máa jẹ́. Pé ó máa jẹ́ queen, pé aládé mímọ́ ni Naomi. Ọlọ́run ti dé adé queen fún láti òde ọ̀run wá. Ó ti di ìyàwó ọba ni láti ọ̀run wá. Kì í ṣe àwọn ìyàwó ọba tó ń fipá ṣe, tó ń counterfeit, tó ń fògùn wọlé, tó ń fògùn wọn fẹ́ gba ipò ẹni ẹlẹ́ni sọ́wọ́. Wọ́n kàn tanra wọn torí wọ́n sọ pé àwọn alálẹ̀ gan. Wọ́n ní kẹ́ni tó wá sọ pé òun fẹ́ gba ipò Naomi pé ó ń tàn gan àṣekó tó jẹ. Ó ń wá wàhálà sọ́run ààrẹ. Wọ́n ní kó má wulẹ̀ bá wọn wí, kó má dù ú. Ẹ tó bá lọ gba ipò nípò sí ara
láì ṣe pé Ọlọ́run ló fún un òun àti Ọlọ́run náà jọ máa wà ní bèbè ìdájọ́ wọ́n máa jẹ́ Ọlọ́run ní ẹjọ́. So wọ́n ní now pé àwọn kan wọ́n láwọn onírúurú sọ pé ẹ rántí o pé wọ́n ti ní Queen Naomi tẹ̀ ń wò yìí tẹ̀ ń sọ pé ọmọ nobody wọ́n ti ọ̀ǹdẹ̀nẹ̀ látọ̀run wá wọ́n ti sàmì ìyàwó ọba sí lára ó fẹ́ kábíyèsí o kò fẹ́ kábíyèsí kó má rò pé wíyà tó bá tún ju Naomi lẹ pé kí Naomi lọ marry wọ́n tiẹ̀ sọ pé àwọn sí àgàn tún wá wọ́n tún dá sí i pé tó bá ní kí Naomi lọ marry ẹlòmíì pé ọba náà ni ọba ló máa fẹ́ ọba tó dẹ̀ máa fẹ́ ìbùkún rẹpẹtẹ ayọ̀ bí kábíyèsí ó ń tọ̀ wọ́n tiẹ̀ ní kankan pé ẹni ilé tí Naomi bá ti wọ̀ báyìí ìbùkún rẹpẹtẹ spirit Naomi anointing ẹ̀ tó gbá látòde ọ̀run tó jẹ́ queen látòde ọ̀run wọ́n ló máa bless kábíyèsí ọ̀hún máa bless ọba náà máa bless pé kọ́ má lérò pé bí àṣírí pé wà ní ọ̀dọ̀ ọba pé kábíyèsí Ọ̀ọ̀ni ló sọ èdè bẹ́ẹ̀ náà wọ́n ní àgbélébùú ẹ̀ ní látọ̀run wá ó ti di èèyàn ńlá látọ̀run wá ó ti di ẹni ọ̀tọ̀ látọ̀run wá ó ti di queen láti ọ̀run wá wọ́n ní Ọlọ́run ti sàmì yẹn sí lára lẹ́ẹ̀kan jàǹpátá ni ẹni tọ́lọ́run ti dá tó ṣe farawé ẹ má bá lọ ṣe wọ́n ní kọ́yé sọ̀sọ̀kúsọ mọ́ pé queen kì í ṣe kábíyèsí ló sọ Naomi di queen Ọlọ́run alààyè látòde ọ̀run ló sọ Naomi di queen o sorúkọ ẹ̀dọ́ ẹ̀ ń rò ó wọ́n bá sọ pé Naomi ló jẹ́ kí kábíyèsí ló jẹ́ kí Naomi di tó rí gbogbo òbùkún yẹn tó yẹ kán mọ́ ní gbogbo ayé wọ́n ní kán fi wọ́n sílẹ̀ pé gbogbo wọn pátápátá náà máa jẹ́ Ọlọ́run ní ẹjọ́ kọ́lọ̀ má pè wá jẹ́rìí òfo má pè wá jẹ́rìí irọ́ o má pè wá jẹ́rìí nǹkan tí ò wúlò o kọ́lọ̀ kó ṣàánú wa o Ọlọ́run kó ṣàánú wa kó ṣàánú wa kó ṣàánú wa gbogbo ẹ̀yin tẹ́tí rí gbogbo Naomi ti jẹ́ pé kábíyèsí ni ló sọ di queen ẹ tanra yín ẹ jẹ́ ìyá tètè tọrọ dáríjì kọ́lọ̀ má bàa gbà yín lẹ́nu ẹ̀yin èèyàn mi mo dúpẹ́ mo yìn mo gbórúkọ yín mo gbórúkọ Ọlọ́run ga nínú ayé yín kẹ́ bá mi share kẹ́ bá mi like kẹ́ bá mi subscribe àbọ̀ Ọlọ́run àánú Ọlọ́run oore ọ̀fẹ́ àjẹ́ǹjẹ́tọ́ kọkàn níṣẹ́ mi wá Jésù Kristi Olúwa ẹ bá mi share bá mi like kẹ́ bá mi subscribe kẹ́ ẹ máa fi kókù sí comment section ẹ̀yin olóye jùlọ ẹ̀yin ọlọ́gbọ́n jùlọ ẹ̀yin tẹ́ mọ bá ṣe ń dá sọ̀rọ̀ mo ń rí ọwọ́ yín mo ń rí gbogbo mẹ́sẹ̀gì yín mo ń rí gbogbo kọ́mẹ̀ntì yín ibi tẹ́ ti mú ọgbọ́n náà jáde ní agbára ẹ̀jẹ̀ Jésù Olúwa níjọ́ wọn yín Ọlọ́run bá mi tún ṣe nínú ayé yín ẹ ṣé gan. Bye.